A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ààrẹ Guinea-Bissau Umaru Sissoco Embalo tí àwọn ológun gbàjọba ní ọwọ́ rẹ̀ ti dé sí orílẹ̀-èdè Senegal lágbègbè lẹ́yìn tí àwọn ológun yọ̀ǹda rẹ̀ kúrò nínú àhámọ́ inú ilé house arrest. Èyí wáyé lẹ́yìn ìdúnàdúrà pẹ̀lú àwọn àjọ ECOWAS àti ráàyè gbé ìrìn-àjò pẹ̀lú àìbalẹ̀ ọkàn tó ń lọ ní Guinea-Bissau. Mínísítà fún ilẹ̀ òkèèrè ní Senegal sọ nínú àtẹ̀jáde wípé Embalo ti balẹ̀ sí orílẹ̀-èdè Senegal ní ayọ̀ àti àlàáfíà pẹ̀lú ọkọ̀ òfurufú iléeṣẹ́ ológun ní alẹ́ Ọjọ́bọ̀. Àwọn ológun ní Guinea-Bissau ti búra fún adarí mìíràn láti gbàjọba. General Otta Ntam ni yóò darí ìlú fún ọdún kan. Ìdìtẹ̀gbàjọba Ọjọ́rú wáyé ní ó kù ọjọ́ kan kí àwọn aláṣẹ kéde èsì ìdìbò ààrẹ àti ti ilé aṣòfin bí ológun ti wọ́gi lé ètò ìdìbò tí wọ́n sì gbégi dí ìyọ̀ǹda èsì ìdìbò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà lórí ẹ̀rọ ayélujára BBC. Ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́ ti sọ gbangba wípé Nàìjíríà kò jẹ ẹnikẹ́ni ní àforíjì bí ó bá béèrè fún ìrànlọ́wọ́ láti àjọ ilẹ̀ òkèèrè láti fi gbógun ti ìṣòro ààbò nítorí ọ̀pọ̀ ẹ̀mí ló ń ṣòfò lójoojúmọ́ láì wo ti ẹ̀sìn, àṣà tàbí tòṣèlú. Nígbà tí ó ń sọ̀rọ̀ lálẹ́ àná Ọjọ́bọ̀ níbi ayẹyẹ ìsìnlógo Plateau Unity Christmas Carols and Praise Festival tí ó wáyé ní ìlú Jos ni Ọbásanjọ́ ti rọ ìjọba Nàìjíríà kí wọ́n tètè gbé ìgbésẹ̀ lórí ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé láti fi ṣẹ́gun ìṣekúpa bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀daràn kankan ò gbọdọ̀ lágbára ju ẹ̀ṣọ́ aláàbò lọ. Ọbásanjọ́ ṣàlàyé wípé pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ tòní kò yẹ kí ẹnikẹ́ni lè fi ara pamọ́ lẹ́yìn tí ó bá dẹ́ṣẹ̀. Ó ní kí òun tó gbéjọba sílẹ̀, àwọn ní agbára láti náwó gan ẹnikẹ́ni tí wọ́n bá tọ́ka. Gbogbo ẹ̀mí ọmọ orílẹ̀-èdè ló ṣe pàtàkì, ìbáà ṣe Kìrìsìtẹ́nì, Mùsùlùmí tàbí ẹ̀sìn àbáláyé. Ojoojúmọ́ ni wọ́n ń ṣekú pa ọmọ Nàìjíríà. Èyí gbọ́dọ̀ wá sópin. Ààrẹ ìjẹta tẹnumọ́ wípé Nàìjíríà lẹ́tọ̀ọ́ àti béèrè fún ìrànlọ́wọ́ láti ilẹ̀ òkèèrè bí ti Nàìjíríà bá kùnà nítorí gbígba ẹ̀mí kalẹ̀ ṣe pàtàkì jùlọ nínú ohun gbogbo. Gómìnà ìpínlẹ̀ Plateau Caleb Mutfwang náà bá ìpéjọpọ̀ èrò sọ̀rọ̀ bí ó ti fi dá wọn lójú wípé orílẹ̀-èdè yóò borí ìṣòro tó ń kojú lọ́wọ́lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ tẹ́lẹ̀ rí Goodluck Jonathan ti ṣe àpèjúwe ìdìtẹ̀gbàjọba tí ó wáyé láìpẹ́ yìí ní ilẹ̀ Guinea-Bissau ní èyí tí ó dùn òun ju ìgbà tí òun pàdánù ìdìbò ààrẹ sí ọwọ́ ààrẹ àná Muhammadu Buhari ní ọdún 2015. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Jonathan ní fọ́nrán rẹ̀ ti jẹyọ bí ó ti ní ìṣẹ̀lẹ̀ yìí dùn òun nítorí ìbáṣepọ̀ ọlọ́jọ́ pípẹ́ tí ó ti ní láti dá ìjọba tiwantiwa padà sí ìwọ̀ oòrùn orílẹ̀-èdè. Ààrẹ tẹ́lẹ̀ rí rin ìrìn-àjò lọ Guinea-Bissau gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ àwọn àgbààgbà West Africa láti ṣàmójútó ètò ìdìbò ààrẹ àti tilé aṣòfin. Ṣùgbọ́n níbi àwọn àjọ láti African Union, ECOWAS àti àwọn mìíràn tí ń ṣe iṣẹ́ wọn lọ́wọ́ ni ológun ti gbàjọba. Ìgbésẹ̀ yìí mú ìjákulẹ̀ dé bá gómìnà àná fún ìpínlẹ̀ Bayelsa àti ikọ̀ rẹ̀ tí èyí sì dá ìpòrúru ọkàn sílẹ̀ lórí ààbò rẹ̀. Jonathan tí wọ́n padà rí gbé kúrò ní Guinea-Bissau tí ó fi dé ní Ọjọ́bọ̀ ní ìṣẹ̀lẹ̀ yìí dá àìbalẹ̀ ọkàn sí i lára. Jonathan ní láti ìgbà sáà rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ ni ọ̀rọ̀ Guinea-Bissau ti jẹ òun lógún nítorí orílẹ̀-èdè yìí wà nínú rògbòdìyàn tí ó ti bẹ̀rẹ̀ láti ọdún 2012. Ọdún 2011 ló ní àwọn yọjú síbẹ̀ láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú wọn kí wọ́n lè rí dájú wípé ètò ìdìbò ọdún 2013 ṣàṣeyọrí. Gẹ́gẹ́ bí àlàyé Jonathan, ètò ìdìbò Guinea-Bissau lọ pẹ̀lú àlàáfíà gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ láti ECOWAS, AU àti àwọn mìíràn. Ṣùgbọ́n bí wọ́n ti ń ṣàmójútó ètò ìdìbò lọ́wọ́ ni ààrẹ tó wà lórí oyè Umaru Embalo kéde wípé ológun ti gbàjọba àti wípé wọ́n ti tì í mọ́lé bí ó tilẹ̀ jẹ́ wípé kò sí àrídájú wípé lótìítọ́ ni wọ́n fi sí àhámọ́. Jonathan ní ó jẹ́ ẹ̀dùn ọkàn fún un wípé
ààrẹ Embalo ni ó fúnra rẹ̀ kéde ìdìtẹ̀gbàjọba ológun. Èyí kò ṣe ìtẹ́wọ́gbà rárá. Ààrẹ tẹ́lẹ̀rí ṣàlàyé wípé ohun tí ó ṣẹlẹ̀ ní Guinea-Bissau kìí ṣe coup. Òun lè pè é ní ceremonial coup nítorí ààrẹ Embalo ni ó kọ́kọ́ kéde èyí kí àwọn ológun tó wá ṣẹ̀ṣẹ̀ kéde fún gbogbo àgbáyé wípé ológun ti gba ìṣàkóso ìjọba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn adàlúrú ti yọ̀ǹda ará abúlé 37 tí wọ́n jí gbé láti ìjọba ìbílẹ̀ Bakori, ìpínlẹ̀ Katsina lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ tí wọ́n fi ń dúnàádúrà kí ó tó yọrí sí àdéhùn àlàáfíà, gẹ́gẹ́ bí aṣòfin Abdulrahman Kandarawa ṣe sọ. Kandarawa tó ń ṣaṣojú Bakori constituency ní ilé ìgbìmọ̀ sọ lánàá wípé àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yọ̀ǹda yìí ni ó fún wọn ní àpapọ̀ ènìyàn 82 ará abúlé tí wọ́n gba ìyọ̀ǹda kúrò lákàtà ajínigbé. Síwájú àkókò yìí ni aṣòfin ti kéde wípé àwọn 45 ti gba ìyọ̀ǹda lábẹ́ àdéhùn àlàáfíà yìí kan náà. Nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ìpínlẹ̀ Katsina, Kandarawa ní àwọn ará abúlé tí wọ́n fi sí àhámọ́ ní ìjọba ìbílẹ̀ Sabi gba ìyọ̀ǹda láì san owó ìdásílẹ̀ ransom lẹ́yìn ìdúnàádúrà pẹ̀lú àwọn adàlúrú. Ó ní lónìí, pẹ̀lú oore-ọ̀fẹ́ Ọlọ́run, àwọn ti gba àwọn èèyàn wọn kalẹ̀. Inshallah wọ́n ti dé, kò sí ẹyọ ẹnìkan lákàtà àwọn ajínigbé mọ́. Kandarawa ní àwọn ajínigbé yìí ṣèlérí àti yọ̀ǹda àwọn tí wọ́n jí gbé bí ìlú bá ti wà ní àlàáfíà, wọ́n sì mú ìlérí wọn ṣẹ. Ó wá ké sí gbogbo olùgbé kí wọ́n wà ní àlàáfíà nítorí ó jẹ́ ojúṣe gbogbo ènìyàn. Bí a bá ṣẹ̀ ara wa kí a ṣàtúnṣe láti lè gbé ní àlàáfíà. Bí ó ti dúpẹ́ lọ́wọ́ àwọn adàlúrú fún ìlérí wọn tí wọ́n mú ṣẹ, tí ó sì tẹnumọ́ wípé àwọn kò san owó ìdásílẹ̀. Síwájú àkókò yìí ni gómìnà ìpínlẹ̀ Katsina Dikko Rada ṣẹ́ wípé àwọn kò ní ìdúnàádúrà pẹ̀lú adàlúrú. Ọ̀pọ̀ ìgbà ló fi ń tẹnumọ́ wípé ìgbésẹ̀ ìlú ni. Bí ó ti gbóríyìn fún ìgbésẹ̀ ìlú àti ayẹyẹ ìpadàbọ̀ àlàáfíà tí ó padà sílùú nípa ìjíròrò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Iléeṣẹ́ ológun agbèfọ́ba DHQ ìlú Àbújá ti ránṣẹ́ sí gbogbo òṣìṣẹ́ ológun tí wọ́n pín síṣẹ́ ní ọjọ́ tí wọ́n jí akẹ́kọ̀ọ́bìnrin 26 gbé ní iléèwé Government Girls Comprehensive Secondary School ní Maga, ìjọba ìbílẹ̀ Danko sí Wasagu, ìpínlẹ̀ Kebbi. Gẹ́gẹ́ bí ìwádìí ṣe fìdí ẹ̀ múlẹ̀, wọ́n ní ó jẹ́ ara ìwádìí láti mọ ẹni pàṣẹ kí wọ́n fi ojúṣe wọn sílẹ̀. Wọ́n ti kó gbogbo wọn lọ ìlú Àbújá. Bí a kò bá gbàgbé wípé àwọn adàlúrú ṣe ìkọlù sí ilé ìwé yìí ní ọjọ́ 17 oṣù kọkànlá, ṣekú pa Vice Principal Malam Hasan Makuku kí wọ́n tó jí akẹ́kọ̀ọ́bìnrin 26 lọ. Lẹ́yìn èyí ni àwọn méjì mórí bọ́. Awuyewuye bẹ́ sílẹ̀ nígbà tí ìròyìn jẹ jáde wípé lọ́gán tí àwọn òṣìṣẹ́ ológun fi agbègbè yìí sílẹ̀ ni adàlúrú ṣe ìkọlù. Èyí ló mú gómìnà ìpínlẹ̀ Nasir Idris àti àwọn tí ọ̀rọ̀ jẹ lógún ní Nàìjíríà máa pè fún ìwádìí. Olórí ìletò Maga District Head Muhammad Dantani jábọ̀ lórí bí àwọn ológun ṣe fi iṣẹ́ wọn sílẹ̀ kúrò ní agbègbè ilé-ìwé láàrin aago kan òru. Dantani ṣàlàyé wípé lóru ọ̀gànjọ́ òun pè láti fìdí ẹ̀ múlẹ̀ bóyá àwọn ológun ṣì wà ní duty post. Wọ́n sì wí fún un wípé wọ́n wà níbẹ̀, láìmọ̀ wípé wọ́n ti fi agbègbè ilé-ìwé sílẹ̀ láàrin aago kan òru. Kò pẹ́ ní ìkọlù yìí wáyé. Títí di àkókò yìí àwọn kò mọ ẹni pàṣẹ kí wọ́n kúrò tàbí ìdí tí wọ́n fi kúrò. Nígbà tí àwọn adàlúrú dé, àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ní àwọn lọ sá pamọ́ nítorí wọ́n ti pọ̀ ju ohun tí àwọn lè kojú lọ. Bí àwọn bá sì yìnbọn, ó lè yọrí sí ìṣòfò ẹ̀mí aláìṣẹ̀. Iye adàlúrú àti ìbọn tí wọ́n gbé dání pọ̀ ju agbára wọn lọ, tó tún ṣe wípé àwọn ológun kò sí níbẹ̀. Àìrí ẹni yẹ̀ wọ́n lọ́wọ́ wò ló mú àwọn adàlúrú ṣọṣẹ́ láàrin aago 1 òru títí di aago 3 òru láìsí àtakò. Ṣùgbọ́n àwọn akẹ́kọ̀ọ́ yìí padà gba ìyọ̀ǹda. Bí ìjọba ìpínlẹ̀ ṣe ní gómìnà Idris kó ipa pàtàkì láti rí ìyọ̀ǹda akẹ́kọ̀ọ́bìnrin 24 gbà ní àlàáfíà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.
Ẹgbẹ́ àwọn onítíátà ANTP ti kọ àhesọ tí ó gba orí ẹ̀rọ ayélujára wípé àgbà òṣèré Ọlálérè Ọ̀ṣúnpàímọ́ ti di olóògbé. Nínú àtẹ̀jáde òní tí alukoro ẹgbẹ́ Adéjọ̀nwó Olúwafẹ́mi bu ọwọ́ lù ní ANTP ti ṣàlàyé wípé àgbà òṣèré ẹni ọ̀wọ̀ tí gbogbo ènìyàn mọ̀ sí Bàbá Ẹ̀dá Onílé Ọlá ṣì wà láàyè nínú àlàáfíà. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé àwọn fẹ́ fi tó ará ìlú létí lórí ìròyìn tí wọ́n ń gbé pòyì ẹnu lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook nípa ìpapòdà olóyè Ọlálérè Ọ̀ṣúnpàímọ́ MFR wípé kìí ṣe òtítọ́. Àwọn ti fìdí ẹ̀ múlẹ̀ láti ọ̀dọ̀ ìyàwó Bàbá Ẹ̀dá Onílé Ọlá wípé àlàáfíà ni bàbá wà, kí àwọn ìlú má bá wọn tẹ́tí sí ìròyìn tí àwọn aláìṣòtítọ́ ènìyàn ń gbé kiri. Ẹgbẹ́ wa rọ ará ìlú kí wọ́n dẹ́kun àti máa bá wọn pín ìròyìn tí wọn kò wádìí rẹ̀ wò kiri kí wọ́n má bàa ṣì ará yòókù lọ́kàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká adẹ́rìn-ín-pọ̀ṣónú comedian Emmanuel Ejekwu tí gbogbo ènìyàn mọ̀ sí Sabinus ti ṣe àfihàn wípé bàbá rẹ̀ kò kọ́kọ́ fi ọwọ́ sí ìpinnu rẹ̀ àti di adẹ́rìn-ín-pọ̀ṣónú. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú VJ Adams ni Sabinus ti ṣàlàyé wípé bàbá rẹ̀ fẹ́ kí ó di agbẹjọ́rò ṣùgbọ́n ó padà lọ fún ìmọ̀ lórí Linguistics and Communication Studies lẹ́yìn tí ó kọ̀ àti rí ìgbaniwọlé admission sí iṣẹ́ amòfin. Ó ṣe ìrántí wípé níbi òun ti ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ní Ifásitì Port Harcourt lòun ti ṣàwárí ẹ̀bùn àmútọ̀runwá lórí àwàdà tí ó fi bẹ̀rẹ̀ sí ṣe skits. Adẹ́rìn-ín-pọ̀ṣónú yìí ní nígbà tí bàbá rẹ̀ rí wípé òun ti di skit maker ló kábàámọ̀ wípé òun rán lọ ilé-ìwé. Bí ó ti ṣe àpèjúwe iṣẹ́ yìí ní iṣẹ́ àgọ̀ stupid business, Sabinus fi kún wípé gbẹ̀yìngbẹ́yín tí òun bẹ̀rẹ̀ sí dá bàbá yìí lọ́lá pẹ̀lú owó tí ó ń pa nídìí iṣẹ́ ni ó tó ṣàdúrà fún un. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.